fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè yìí máa ṣiṣẹ́ pẹ̀lú Tinubu. Olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò nílùú Àbújá, Godswill Akpabio ti sọ pé òun yóò ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú ìdẹ̀rùn àti ìgbéga bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí nínú ipò tóun bọ́ sí yìí ni. Akpabio sọ̀rọ̀ yìí mímọ̀ nínú ọ̀rọ̀ àkọsọ rẹ̀ lẹ́yìn tí wọ́n yàn án sípò olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2023 yìí nílùú Àbújá. Akpabio ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá yìí yóò ṣohun gbogbo ní ìlànà ọ̀tun tí yóò mú ìrọ̀rùn bá ìṣàkóso ìjọba ààrẹ Tinubu. Ó ní a máa sìnlú ni, kì í ṣe pé a máa jẹ gàba lórí àwọn aráàlú. Ìṣàkóso olórí tí irú ẹ̀ ò wọ́pọ̀ rárá la máa fi lélẹ̀ lákòókò tiwa. Bákan náà ni Akpabio tún gba àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo lámọ̀ràn, pàápàá jùlọ àwọn tí wọ́n dupò pẹ̀lú rẹ̀ kó tó já mọ́ ọ lọ́wọ́ pé kí wọ́n gbárùkù ti òun kí nǹkan lè lọ déédéé láàrin ìlú. Ó ní inú mi dùn láti ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Tinubu báyìí. Ó jẹ́ olórí tó lóye kíkún nípa òkè ìṣòro tó ń kojú àwọn aráàlú orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó sì mọ ọ̀nà tó máa gbé gbà. Àwọn ìgbésẹ̀ rẹ̀ látìgbà tó ti gbàjọba pàápàá ti fi hàn gbangba pé olórí tó mọ ohun tó ń ṣe ni ààrẹ Tinubu jẹ́, tó sì ṣetán láti yanjú àwọn òkè ìṣòro náà ní kíá. Àwọn àbádòfin gbogbo tá a máa ṣe yóò wà níbàámu pẹ̀lú ohun tí ààrẹ Tinubu fẹ́ ṣe fáwọn aráàlú ni. Akpabio ló fọkàn àwọn aráàlú balẹ̀ bẹ́ẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.